ẹ̀yin takàn bí ọlọ́ba abọ́rúbọ yìí ẹ wo bọ̀bọ́ yìí àáfàá ni o ó ti lọ fi gbogbo ìgbésí ayé ẹ̀ ó ti lọ fi kéwú ó dé padà kò ríṣẹ́ tó fẹ́ fi ṣe ó bọ́ sínú gáràjì ó ń tọrọ owó síbáà ní fẹ́ máa ṣe nìyẹn àfi sọ fún gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń bímọ ẹ má káwọn ọmọ yín lọ lé kéwú mọ́ ẹ lọ káwọn ọmọ yín sí sport industry ẹ bá tẹ káwọn ọmọ yín jẹyàn nínú ayé èdè arábíkì kò sí kankan tó fẹ́ ó fà wá ju kó máa sọ wá di ẹrú kó máa sọ wá da tọrọ jẹ lọ kò sí kankan tí èdè arábíkì fẹ́ ó fà wá kò sí nǹkan tẹ́lẹ̀ fẹ́ èdè arábíkì ṣe nílẹ̀ yorùbá ju kẹ́ fi tọrọ jẹ lọ ayé dẹ̀ ti lajú adélo òyìnbó arípa àwọn òyìnbó tó gbẹ́sì wá fún wa gan wọ́n ṣiṣẹ́ kárakára síbó oko la wà yìí náà fáàmù ni òyìnbó ń dáko òyìnbó òṣèré oko àgbàdo lè yí bíbá yìí oko àgbàdo ló wà níwájú yẹn oko àgbàdo lélẹ́yìí oko àgbàdo lélẹ́yìí oko ni everywhere oko ni wáyé táwọn òfin fẹ́ ṣiṣẹ́ tẹ̀fi sọ́ra yín di mẹ́bàárà tẹ̀ ń tọrọ jẹ kiri ẹ wá dúró ọkùnrin yìí bóyá dàgbà tó kò ríṣẹ́ ọkọ̀ tó fẹ́ ṣe ju pé kó máa tọrọ jẹ lọ ìdílé mọ̀ fàáfà kí ni ìwúlédè arábíkì ẹ jí kó yé wa kí ni ìwúlédè arábíkì nílẹ̀ yorùbá tẹkàn fi ń kó ìrántí wa lẹ́rú ojú ti là I just close for work I'm going back home tí gbogbo wa bá ń ṣiṣẹ́ nìkan ò ní ya tọrọ jẹ nàìjíríà ò lè rí bó ṣe rí yẹn a fúnjọba ní support a ṣe nǹkan kan a kàn pariwo pé nàìjíríà ò dáa support wo là ń fúnjọba support wo là ń fúnjọba orílẹ̀-èdè wa tí jùlọ wa fi fẹ́ da ìlú tá a fúnjọba ní support àwa ń pè ìlú yẹn máa dà báwo ló ṣe fẹ́ da àfọ oníṣẹ́ ọmọ kéwò oníṣẹ́ ẹ wá sọ̀rọ̀ ayé ń da tọrọ jẹ irú bọ̀bọ́ yìí sì ó máa níyàwó bíi mẹ́ta nílé ọmọ bíi mẹ́jọ kò dẹ̀ níṣẹ́ tó ń ṣe àwa dẹ̀ ń sọ fún yín ẹ̀yin òbí wa ẹ̀yin brọ́dà ẹ má ká àwọn ọmọ yín lọ sílé kéwú mọ́ ẹ lọ ká àwọn ọmọ yín sport industry ṣùgbọ́n òyìnbó ló ń dáko yìí ìwọ wá wégèlè sórí bí ẹni tó jáde láyé òun tọrọ owó kiri nínú gáràjì tí báwọn obìnrin ló wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣiṣẹ́ tó ń ta bisikíìtì ta gbogbo ẹ̀ yẹn ta pure water ìwọ ń tọrọ owó kiri adúrú ẹ̀ ń tọrọ owó kiri ó dẹ̀ níyàwó lọ́mọ ńlé kí ni ìwúlédè arábíkì nílẹ̀ yorùbá àní sí Allah ò gbọ́ yorùbá ni ẹ jí ká mọ̀ sálọ ò gbọ́ yorùbá tálọ ò bá ti gbọ́ yorùbá ẹ jí ká mọ̀ kí ni ìwúlédè arábíkì nílẹ̀ wa we have our own mother's language kí la fẹ́ fèdè arábíkì ṣe more than 200 years they practice èdè arábíkì àfọ ọyọ kan ò lè ṣe wá sí nílẹ̀ yorùbá kó fi arábíkì ṣe wá sí from beginning to the end and one thing níbo ni àdúrà wà nínú Quran àtàdís ẹ fún wa ní ayé àbí tí Allah tó ti súre fún yàn tó ti ṣàdúrà pé ayé yẹn á dá o àtúbọ̀tán yẹn á dá o ẹ̀rí bá ti ṣẹ́rọ̀ náà gbégbá ibo ló wà nínú Quran gbogbo ohun tó wà nínú Quran látòkè délẹ̀ story ni ìtàn náà ló wà nínú Quran àtọjú àtẹ̀yìn àtàdís Quran ìtàn báná bí bó ṣe fi àìsàn lọ́mọ ọdún mẹ́fà bó ṣe gbàyàwó ọmọ ẹ̀ bó ṣe kógun jàlú ẹ̀ bó ṣe pa kúkúrú tó pa gíga tó pa láboyún gbogbo tó wà nínú Quran yẹn kò sí àdúrà kankan nínú Quran látòkè délẹ̀ kí lẹ̀ ń sọ 21st century la wà yìí ìran Yorùbá máa kúrò lóko ẹrú ẹ lè sọ wá dà bí ilẹ̀ Haúsá ti dì bí Afghanistan ti dì bí Somalia ṣe dì ẹ lè sọ ilẹ̀ Yorùbá dà bẹ́ẹ̀ enough is enough kí náà fà ní kéwú gbogbo yín wà lọ kéwú ẹ níṣẹ́ ju ká máa tọrọ jẹ lọ kélé yìí bímọ àwọn àfáà wa sorúkọ mọ ẹlẹ́yìn níbo làdúrà wà nínú Quran gbogbo òsì tó ba yín náà nìyẹn tó kú bá kú ẹ máa ké kúlẹ̀ aláwù fókù sí kúlẹ̀ aláwù kí ni kúlẹ̀ aláwù fi rọ papọ̀ mọ́ kú ẹ̀yin lè bí oníyá òsì ẹ wo bí lè ti dàgbà tó o gbanú gáràjì lọ ọlọ́n tọrọ owó jẹun sọ ọ́n ṣiṣẹ́ ń dìlé yín ni ẹ lọ ṣiṣẹ́ náà àbí tálà bá gbọ́ Yorùbá àlọ́ ò gbọ́ Yorùbá bẹ́ẹ̀ tálà bá gbọ́ Yorùbá ẹ máa sọ èdè Yorùbá kẹ́ mọ́ fi bá la sọ̀rọ̀ ẹ bá fẹ́ kírun lálẹ́ amúdù ẹ ké alámúdù ní Yorùbá ẹ ké sájà ní Yorùbá káwọn èèyàn mọ̀ túmọ̀ ohun tẹ́ ń kà sáwọn létí níbo làdúrà wà nínú Quran bisimilayi ìsájà àjọ àdúrà bisimilayi kúlẹ̀ àwùsù sádúrà ní kúlẹ̀ àwùsù sádúrà ní ẹ túmọ̀ ẹ ẹ̀yin òbí wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin brọ́dà wa ẹ dánlódù Yorùbá Quran ẹ dánlódù Yorùbá English Quran ẹ máa kà fúnra yín àwọn afárá yìí kàn mú yín gan ni wọ́n kàn bá ti yín jẹ́ ni ẹ níṣẹ́ ẹ lóko ẹ dẹ̀ ń gbégbèsè ayé inú yín dẹ̀ ń dùn Muhammadu tẹ́ntẹ́lẹ̀ gan according to the story book wọ́n ló dáná náà sẹ́yìn lè dáná ẹ lọ dáko kó ló wà ń bíbà yẹ dáko ẹ lọ wáṣẹ́ òbí tó bá bímọ wọ ọ̀dọ́ tó bá bímọ mẹ́sàn pé o rẹ́gísítà ìyàwó ẹ̀ sọ́spítù kó máa lọ ṣe check up every week àbí every month kó máa wò ó bọ́mọ yẹn ṣe wà fún owó tó fẹ́ kó fáwọn àfáà tó ń pamọ́ kó fẹ́ fi pa àgbọ̀ fẹ́ fi pẹ́ràn yẹn
fowó yẹn rẹ́gísítà ìyàwó ẹ̀ sọ́sìpítù kó máa ṣe check up fún báwo lọmọ yẹn ṣe wà báwo làlàáfíà ẹ̀ tó bá bímọ kó bímọ sọ́sìpítù owó tó fi pa àwọn àfáà yẹn fi ránjẹ fún ìyàwó ẹ̀ fi ránjẹ sílé tí fàájì bá wú ẹ̀ ṣe pé ọ̀rẹ́ ẹ̀ mẹ́ta àbí mẹ́rin tó bá sú ọ̀ fún ọ ẹ wá bí ẹ̀pàlọ̀ tó da ẹ lọ ṣe fàájì yín ẹ yé pé àfáà kan atọrọ jẹ kán lọ ṣiṣẹ́ kán lọ dáko you guys go and start farm enough is enough àwọn ò ní fi yín lọ́rùn lẹ̀ kódà kẹ má ṣe pè mọ́ mi ìfẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe àwọn ò lè stop fún ìdájọ́ kẹsẹ̀ bọ̀ yìí a lè stop ìran Yorùbá bọ̀rọ̀ kúrò lóko ẹrú ìsìláàmù ni kí n dáadáa tí ìsìláàmù ti ṣe nínú ayé wa ó ń sọ̀lú wa dáwóró Boko Haram ń disturb ẹ̀sìn ń disturb wa wọ́n lé ọgbà àwọn òbí wa kúrò lóko in the name of Islam dáadáa kí ni Islam mú wálé ayé wa ẹ wá níṣẹ́ ẹ wá ṣe rádaràdá kiri ẹ máa kóra yín kiri bí ewúrẹ́ bí àgùntàn ẹ̀yin olè ọ̀lẹ abẹ́kánẹ́gbọ̀n you guys go and find better job I just closed for work I'm going back home okay you guys go and look for job also thank you.